Ah, Àwùjalẹ̀ jẹ́ ọba tó ṣe pàtàkì ní ipò káàárọ̀ òkúòtú òjíire, torí pé nígbàtí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ níjọ́sí tí àwọn kan tí wọ́n ń ṣe bákanbàkan, àwọn ọmọ ogun Ìjẹ̀bú, kìí ṣe tí ń bá sọ Àwùjalẹ̀ kìí ṣe ọba Síkírù Adétọ̀nà nìkan ni mi ń sọ, mo ń sọ ipò ọba Àwùjalẹ̀. àwọn ọmọ ogun Ìjẹ̀bú tí Àwùjalẹ̀ ṣe olórí ẹ̀ àti àwọn ọmọ ogun Ìbàdàn ogun kọ̀ọ̀kan bẹ́ẹ̀, àwọn ni wọ́n gbèjà ilẹ̀ káàárọ̀ òkúòtú òjíire tí wọ́n jẹ́ kí omi kó tẹ̀yìn bọ ìgbín lọ́jọ́ yẹn lọ́hùn. ṣùgbọ́n Àwùjalẹ̀ ọba Síkírù Adétọ̀nà yìí náà tí wọ́n papòdà tán lọ bá àwọn bàbá wọn lẹ́nujọ́ mẹ́ta yìí, àwọn náà jẹ́ ògbóǹtarìgì nínú ọba ilẹ̀ káàárọ̀ òkúòtú òjíire, tó fi jẹ́ wípé nígbà tá à ń béèrè fún nǹkan lọ́wọ́ ìjọba, wọ́n ṣe aṣíwájú tó jẹ́ pé nísìn lóòótọ́ àwa pè ní Remjebela State, wọ́n jẹ́ Ìjẹ̀bú State. Àwùjalẹ̀ ṣe aṣíwájú Àbíyá Síkírù Adétọ̀nà, ó ṣe aṣíwájú, ó dẹ̀ ṣe dáadáa. nígbà tá à ń sọ̀rọ̀ pé wá dìbò Abíọ́lá Júntẹ̀, Àwùjalẹ̀ náà tún ṣe dáadáa, tó ṣe aṣojú tó ṣe dáadáa nígbà yẹn. So àti Àwùjalẹ̀ gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ o, àti ọba Síkírù Adétọ̀nà gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ o, dáadáa tó ń ṣe ó pọ̀ gan ní àsìkò tiwọn. mo kọ́kọ́ fẹ́ ká ṣe àtúnṣe kan nínú ọ̀rọ̀ yẹn. Àwùjalẹ̀ ò kú, Àwùjalẹ̀ kìí kú, ọba kìí kú, ọba máa ń wàjà ni. ṣùgbọ́n Àwùjalẹ̀ kò kí ń wàjà, Àwùjalẹ̀ máa tún jẹ. ẹnìkan tó bá jọba tó lo Àwùjalẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ran tó lo ipò àwọn irúnmalẹ̀, wọ́n á tún pààrọ̀. ọba Síkírù Adétọ̀nà òun ló papòdà, Àwùjalẹ̀ ò kú. torí náà ẹni tó kú wọn ò lè sí. ọba Síkírù Adétọ̀nà ni wọ́n sin. ọ̀nà tí wọ́n dẹ̀ kọ́ pé wọ́n fi sin gẹ́gẹ́ bí òfin tí wọ́n ṣe ni wọ́n tẹ̀lé ọ̀nà òfin tí wọ́n ṣe. nítorí náà èyí tó jẹ́ ti ọ̀nà òfin tí wọ́n ṣe lára ọba Síkírù Adétọ̀nà òní wọ́n sin. èyí tó jẹ́ ti ìlú lára ọba Síkírù Adétọ̀nà wọn ò tí ì sìn. tásìkò bá tó wọn á sìn. tó bá di ọjọ́ mẹ́jọ wọ́n á ṣe òkú ẹni tí wọ́n jẹ́ Síkírù Adétọ̀nà. Síkírù Adétọ̀nà bàbá yẹn kò jọba lórí mùsùlùmí, ó jọba ní ìlú tí mùsùlùmí wà ń bẹ̀, tí kìrìsìtẹ́nì wà ń bẹ̀, tó níṣẹ̀ṣe wà ń bẹ̀. gbogbo wọn ló sì ń pàṣẹ lé lórí. gẹ́gẹ́ bí ipò tó wà nísìn, àwọn mùsùlùmí ni wọ́n gbà pé ó ti kú, wọn ò tí ì túfẹ̀ fáwọn oníṣẹ̀ṣe. tó bá tásìkò tí wọ́n fẹ́ kó níṣẹ̀ṣe gbọ́, àwọn oníṣẹ̀ṣe á gbọ́. tó bá dẹ̀ sẹ́ pé wọ́n fẹ́ kó níṣẹ̀ṣe gbọ́, oníṣẹ̀ṣe á tún gbọ́ pé wọ́n fẹ́ kọ́ sẹ́ pé wọ́n gbọ́. kò tí ì ṣẹ́rí ìbéèrè yẹn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ káwọn oníṣẹ̀ṣe ká ṣọ́ra láti pe nǹkan tí kì í ṣe tiwa mọ́ra wa. tó bá ń bọ̀ lọ fún àwọn oníṣẹ̀ṣe pé lágbájá ò ti papòdà o, ó ní bí wọ́n ṣe máa ṣe. tó bá rí ẹ pé wọ́n fẹ́ ṣe nǹkan tó yẹ kán ṣe, tó ń sọ pé kán má ṣe, tó kó sójà síbẹ̀ pé ẹ má ṣe. mo fẹ́ béèrè, ẹni tó jalè ni ó lè bú àbẹ̀ni tó ń jí nǹkan ẹ̀? ẹni tó jalè ló lè bú, kì í ṣe ẹni tó ń jí nǹkan ẹ̀. àwọn tí wọ́n ṣe nǹkan tí ò yẹ kán ṣe
ni àwọn èèyàn gbọ́dọ̀ máa bù, kì í ṣe oníṣẹ̀ṣe. Ní ìlú yẹn kì í ṣe àwọn tó ń ṣe ẹ̀tọ́ gẹ́gẹ́ bí òfin ṣe sọ, àwọn tó ń ṣe ẹ̀tọ́ ìlú wọ́n wà ńbẹ̀. Àwọn tó ń ṣe ẹ̀tọ́ ìlú yẹn tó bá ní wọn ò fi tó wọn létí, ọ̀rọ̀ tó ń fi tó wọn létí tó wá ní kọ́ má ṣe bó yẹ kọ́ ṣe, ó mì pé bí wọ́n ṣe fẹ́ ṣe ìlú tiwọn nìyẹn, ìyẹn ò kì í ṣe gbogbo oníṣẹ̀ṣe. Tó wá lè ṣe gbogbo, torí pé Òṣùgbó ìlú kì í ṣe Òṣùgbó pálíámẹ̀ntì ní ilé ìjọba bí wọ́n ṣe ń ṣòfin ilẹ̀ káàró tó jíire ní pálíámẹ̀ntì ìlú yẹn ó yàtọ̀ sí àwọn òdì ìlú, ó yàtọ̀ sí àwọn olóyè ìlú. Tí ìlú bá wà, ọba life president ni, àwọn ìjòyè life executive council member ni, àwọn ológun balógun àwọn tó wà ní warrior state ni, àwọn nẹ̀tònẹ̀tò ìlú mi wà lámùrẹ́ ọkọ̀ kan wọ́n wà ń Jẹ̀bú Òde. So tí àwọn yẹn ò bá ṣe ojúṣe tiwọn ní tó bá jẹ́ ádà pé ọ̀ ṣe tàbí wọn ò pé wọn kọ́ wá ṣe tàbí wọ́n fẹ́ ṣe wọ́n ní kọ́ wá ṣe, àwọn yẹn ni ọ̀rọ̀ ń bá wí, kì í ṣe gbogbo oníṣẹ̀ṣe. Oníṣẹ̀ṣe nǹkan tí oníṣẹ̀ṣe wa máa ṣe nísìn ó ní irú ọ̀rọ̀ ta ti ń gbọ́ pé wọ́n máa ṣe bí wọ́n ṣe kò máa ọba ó máa ní bọ́ ṣe ń ṣe tí ọba bá papòdà, wọn ò máa ṣe bẹ́ẹ̀. Oníṣẹ̀ṣe gbọ́dọ̀ bá dá sí kékeré dídé tẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀, ìgbàdí ló ṣe ẹ̀kan oníṣẹ̀ṣe. Àwọn oníṣẹ̀ṣe la máa ṣe pé kò máa bá ìlànà mú. Lóòótọ́ èèyàn kan fèsì fún mi wípé ẹni tí ifá ò bá mú ifá ò lè sìn. Mo ní bẹ́ẹ̀ ni, ẹni tí ifá ò bá mú tó bá ń lo àyè ifá ó ti do onífá náà nìyẹn. Bọ́ọ̀ ni ifá ò ṣe ní sìn, ó ti lo ipò fá. Nǹkan tó ṣẹlẹ̀ mẹ́ẹ̀ ibi táwa fi sí nípa ọ̀sẹ̀ pé òfin dágàn, a gbọ́dọ̀ tẹ̀lé òfin o. Ọlọ́lá wa gómìnà wa ìgbà tó ní wọ́n sọ̀rọ̀ wọ́n wò nínú tẹlifíṣàn, wọ́n sọ wípé òfin tí wọ́n ṣe tí bàbá wa Síkírù Adétọ̀nà tó ṣe nígbà ayé ẹ̀ tó pe àwọn ọlọ́balọ́ba míì tó pe gbogbo tọ́jọ́ jókòó tọ́jọ́ ṣe ni òfin yẹn àwọn gbé lọ sí House of Assembly approve ẹ̀. Wọ́n dẹ̀ gbé gómìnà wa lọ kúrò ní ọ́fíìsì gómìnà, ó lọ sáìnì ìwé òfin gbogbo Ògùn state ní ọ̀dọ̀ ààfin Àwùjalẹ̀ pé òfin náà nìyẹn. Òfin a gbọ́dọ̀ tẹ̀lé òfin, gómìnà gbọ́dọ̀ tẹ̀lé òfin, àwọn èèyàn tó jẹ́ nẹ̀tònẹ̀tò ní ìlú Ìjẹ̀bú Òde wọ́n gbọ́dọ̀ tẹ̀lé òfin, àwọn oníṣẹ̀ṣe náà a gbọ́dọ̀ tẹ̀lé òfin, torí òfin tó bá wà òun la máa lò. Nígbà tí wọ́n sì ti lo òfin tó wà yẹn, bóyá òfin yẹn tọ̀nà o bóyá kò tọ̀nà nǹkan míì nìyẹn. So nǹkan tó ń fa rúkèrúdò nísìnyí pé òfin yẹn àwa ń rí pé kò tọ̀nà, pàápàá àwọn tó jẹ́ mùsùlùmí kan tó wà wọ́n rí pé kò tọ̀nà, ṣùgbọ́n àwọn kan náà ṣe pé àwọn fẹ́ bẹ́ẹ̀. Ṣé àwọn akọ ìlànà mẹ́rin sílẹ̀, akọ ìlànà mẹ́rin, àwọn oníṣẹ̀ṣe, àwọn ní Jésù, àwọn ní Mọ̀mọ́dù, àwọn aráàlú, àwọn ará ayé gbogbo, ìdáàbọ̀ nù ìdákanu mẹ́rin, half nù that is nù 1/4, half wá jẹ́ 1/8 ló ń sọ pé báwọn ṣe fẹ́ nìyẹn. Ṣe pé kò lè work. Ṣe rí àṣìṣe tí wọ́n ń ṣe ń bẹ̀ yẹn ni pé wọ́n ń pe Òṣùgbó ìlú, wọ́n ń pè ní ẹ̀sìn. Òṣùgbó kì í ṣẹ̀sìn, ilé ìjọba, ilé aṣòfin ìjọba ìṣẹ̀dáyé ni. Wọ́n ń pe Òdì ní ẹ̀sìn, wọn kì í ṣẹ̀sìn, àwọn rán ń ṣètọ́jú ọba. Wọ́n pe Ìlámùrẹ́ níbẹ̀ ní ẹ̀sìn, wọn kì í ṣẹ̀sìn, àwọn tó ń ṣe ètò ìlú ni. So tí wọ́n bá ti yí ètò ṣíṣe ìlú yẹn padà sí ètò ìlànà míì,
tó yàtọ̀ sí èyí tí wọ́n bá ń bẹ̀. Ìyẹn ni pé wọ́n sọ pé kí ẹbí kó wá máa sọ bí wọ́n ṣe máa sìnkú gẹ́gẹ́ bí òfin. Ẹbí dẹ̀ sọ pé báwo la ṣe máa sìnkú, ǹjẹ́ ẹbí ló sọ pé bí wọ́n ṣe máa jọba nìyí ni? Ìgbà tí wọ́n ti mú sílẹ̀ pé ẹ̀ ń bá ìhọ̀jẹ̀, ṣé ẹbí ló ṣe ètò bó ṣe máa jọba ni? Ẹbí kọ́ ló ṣe, ẹbí ti mú sílẹ̀, ó ti jọba. Lóòótọ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bàbá wa yìí kọ́ ló sọ pé òun fẹ́ jọba, kò bá wọn du ọba rárá, ṣe náà lọ mú wípé kó wá jẹ ní àsìkò kan pàápàá. Ó rí pé òfin wọn yìí ti fẹ́ ga jù tó ń lọ, ó fi bí ló pé wọn á gbé adé wọn sílẹ̀, wọn máa lọ sílé òyìnbó tóun. Ó ṣe nítorí pé kì í ṣe pẹ̀lú ìdùnnú ẹ̀ ló fi ṣe, ṣùgbọ́n tí kò bá ṣe pẹ̀lú ìdùnnú ẹ̀, fún ìjọ 105 kọ́ ni ń lò lórí oyè. Ìyẹn a lè dá ẹjọ́ fún bàbá wa nìyẹn, ṣùgbọ́n àwa àyàn la máa mọ̀ pé kí ni nǹkan tí a máa ṣe sí ọ̀rọ̀ yìí. Ọ̀nà méjì ni àwọn tó yẹ kán ṣe ètò, wọn ò tí ì ṣe ètò. So Alhaji Síkírù Adétọ̀nà ni wọ́n sìn. Ọba Síkírù Adétọ̀nà sì wà lórí àpèrè. Ara àṣìṣe tí ó wà ń bẹ̀, wọ́n sọ pé wọ́n máa ń gé ahọ́n ọba, wọ́n máa ń mú orí ọba, wọ́n máa ń mú ọkàn ẹ̀, wọ́n máa ṣe kiri kan, ìyẹn náà fi ń jọba. Ìbéèrè tí a máa béèrè wọn pé ǹjẹ́ wọ́n tẹ̀ ti jọba àkọ́kọ́ rí ibì kọ́kọ́ tó máa jọba ní? Ọkàn ta ni ọba yẹn jẹ? Ahọ́n ta ló jẹ? Agbárí ta ló mu? Gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ. Ìsọkúsọ pátápátá, ìsọkúsọ pátápátá ni. Tí wọ́n bá torí ìsọkúsọ tó ń sọ fún àwọn tí ò ní ìmọ̀ nípa kan tó ń sọ yìí, táwọn yẹn dẹ̀ gbàgbọ́, táwọn béèrè lọ́wọ́ àwọn tó nímọ̀, táwọn tó ń nímọ̀ tó jọ ń sọ̀rọ̀, ó mi pé wọ́n jọ sùn, wọ́n jọ kọrí síbì kan, kò sí wàhálà bẹ́ẹ̀tì. Alhaji Síkírù Adétọ̀nà ni wọ́n sìn, wọn ò tí ì sin ọba Síkírù Adétọ̀nà, torí pé mò ń rí pé àwọn ìlú tó ń jẹ́ ìlú gángan mi ò rò pé wọ́n tí ì gbọ́ sí, so tó bá dásìkò wọ́n á gbọ́ sí. Ẹ ṣé mo dúpẹ́. Ṣe rí ìpèníjà tó ń dé sí oníṣẹ̀ṣe kì í ṣe ìpèníjà, ìfi iṣẹ́ hàn ló jẹ́. Nítorí pé kó tó di pé ọ̀rọ̀ pé oníṣẹ̀ṣe ni wá, tí ó jẹ́ pé ìgbà yẹn ẹnu wa kò sọ́nà kan pé kọ̀ọ̀kan là ń jẹ́. Èyí tó kọ́kọ́ jù nù tá a pè ní ìpèníjà yẹn, òun ni pé kẹ́nu wá ṣe kan, ẹni wá dẹ̀ ti ṣe kan. Àti mọ̀ pé oníṣẹ̀ṣe ni wá, ìwádìí onífà, ìbáàjẹ́ olóògùn, ìbáàjẹ́ oníkíní kan, ìbáàjẹ́ wòlíì pàápàá, àwọn oníṣẹ̀ṣe ni gbogbo wa. So àwọn tó wá jẹ́ pé ó kàn gbọ̀ngbọ̀ngbọ̀n wípé àwa oníṣẹ̀ṣe ti ilẹ̀ káàrókò tó jíire, tó dìde láti ilẹ̀ káàrókò tó jíire, tígbà tẹnu wá ti papọ̀ yẹn, ó ti wá di pé ọ̀ṣẹ́ òmòlú ni, tí gbogbo àti jọ dáwọ́ àjọṣe, tí tẹ́lẹ̀ àrìnpọ̀ ejò ó jẹ́ kí ìyá máa jọmọ ejò, ṣùgbọ́n adé tí rí pọ̀ báyìí. Tí èèyàn kan bá ti sẹ́pọ̀ òun ṣe oníṣẹ́, kí ló ṣe báwo kí kan? Ìjẹ́ ti nísìn iṣẹ́ tó wá wà, ìpèníṣẹ́ tí mo sọ lẹ́ẹ̀kan, ó ní pé a ti wà ní ọ̀kan, a ti wà ní abẹ́ òrùlé kan, láti wá máa ṣe ìpolongo kẹ́nu wa má tutù, ká bẹ̀rẹ̀ sí máa ṣe nǹkan tí wọ́n máa jẹ́ káwọn èèyàn máa rí pé àwọn ènìyàn náà tí wọ́n ní máa ṣe jàre, báwọn baba ńlá wa ṣe mú gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe ṣe jẹ́. Ìṣẹ̀ṣe wọn ò gbà ní ẹ̀sìn, a gbà ní ìlànà tí a fi ń bá àwọn àkànṣe ọ̀run àti ayé sọ̀rọ̀ ni. Ṣùgbọ́n nísìn a ti wá gbà ní ẹ̀sìn, tó tàbí pé kẹ́ẹ̀sì ẹ kí oníkálukú kó lọ máa gbé
ìṣẹ̀ṣe ẹ̀ jáde níbi tó bá wà. Ìgbà tá a bẹ̀rẹ̀ kíní yẹn ní ọdún mẹ́rìndínlọ́gbọ̀n báyìí tá a ti gbé kíní ẹ̀ ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin báyìí wípé ẹ ti wá gbígbé ẹ̀ nísìn àgbọn kò ṣe nìkan gbé a tún máa túbọ̀ gbé a máa gbé gbogbo àwọn ọmọ wa tí àwọn bàbá wa ò kàwé àwọn ọmọ wọn ti kàwé àwọn ọmọ wa náà tún kàwé kẹjẹ ká máa fi ìlànà ìṣẹ̀ṣe yẹn tọ́ wọn wọ́n fi máa rúgà àwọn máa ń pè kan ní advocacy ibi tó tún kù sí nísìn ṣẹ́rí wọ́n máa ṣe population census wọ́n máa ṣe census láìpẹ́ ẹ máa polongo kiri ibi tó wọ́n sọ pé religion kọ́ máa kọ ìṣẹ̀ṣe sí religion ìṣẹ̀ṣe ṣé yẹn kìíní. èkejì gbogbo àwọn ọmọ wa àti lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí máa kópa nínú ìlú ṣíṣe òṣèlú ẹ má jẹ́ ká wá ṣe pé politics is a dirty job àbọ̀ tá à ń ṣe fún ẹ̀rọ is dirty now ẹ jẹ́ ká náà bá wọn ṣe politics tó dirty ẹ jẹ́ ká náà kì í ṣe ẹnìkan ló mọ dirty job ṣe ká náà ṣe tá a bá wà nípò tá a wà nípò ó di dandan kí a bẹ̀rẹ̀ sí wà níbi àṣẹ torí nǹkan tó ṣe wá tẹ́lẹ̀ tó ṣàwọ̀ wá tẹ́lẹ̀ pé wọ́n lọ fẹ́ ṣòfin ẹ jẹ́ kó máa ṣe nǹkan tó bá ṣe ìrọ̀lẹ́ máa gbọ́ gàrí ẹ má jẹ́ ká ṣe pé ẹ jẹ́ kó máa ṣe mọ́ torí wọ́n sọ pé wọ́n ní kí a wá ṣòfin wọ́n ní kọ́ lọ́gbọ́n kó wá ṣòfin ó lóun ò ṣe òfin tí òun gan bá ṣe ó lọ́gbọ́n máa lò òun náà ló bá wa dé ọ̀rọ̀ Ìjẹ̀bú yìí nísìn ọdún kì í ṣe pọ́n pè wá pé ká wá ṣòfin gbà ṣe náà ṣe bí ó ṣe wù wọ́n gẹ́gẹ́ bí agbára ṣùgbọ́n òfin yẹn kò lè stand test of time kò lè dúró nítorí pé ó ti against gbogbo ìṣẹ̀dá wa tó bá dẹ̀ ti against gbogbo ìṣẹ̀dá wa ó di dandan kí wọ́n ké pe àwọn ọmọ wa tó jẹ́ amòfin àtàwọn bàbá wa àtìyá wa tó jẹ́ amòfin tó ní ọgbọ́n àti ètò ìjámòfin àtàwọn tó ní ìmọ̀ tó ní iyè tó ní làákàyè tó ní kiri kan bí tí a bá pààrọ̀ òfin yẹn ó máa lọ bẹ́ẹ̀ ni o ẹ jẹ́ ká tètè mọ̀ so òfin a dẹ̀ gbọ́dọ̀ máa òfin ni ayé wà nísìn a wà ní democratic system rule of law tó wà ní rule of law tó yẹ pé òfin yẹn ni ó ṣẹ̀wá o kì í ṣe gómìnà kì í ṣe ọba Adétọ̀nà kì í ṣe àwọn jẹ́bù òfin yẹn ó gangan ni ó ṣẹ̀wá so táwa níṣẹ̀ṣe ká wà níbi tá a ti máa ṣòfin lẹ́nujọ́ mẹ́ta ká dúpẹ́ lọ́wọ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún yìí náà ó fún wa ní public holiday lẹ́nujọ́ mẹ́ta ní ọjọ́ gbogbo àwọn gómìnà yìí kò bẹ̀rẹ̀ sí fún wa public holiday ọdún tó tún kù tá a ti gbà ká tún bẹ̀rẹ̀ sí pressurize ẹ̀yin ní social media ẹ má dẹnu dúró kẹtẹ pamọ́ṣẹ́ gan mo dẹ̀ kí yín ẹ kú iṣẹ́ o mo kí yín o ká má ti sọ̀rọ̀ lórí àwọn ilẹ̀ tá a ti gbà padà mo kí gbogbo yín àwọn ibi wà táyì tó máa gbà padà eléyìí ò kì í sọ̀rọ̀ já báyọ̀ kankan jà ẹ má báyọ̀ kankan kì í sọ̀rọ̀ pé à ń ṣe gàràgàràgàrà Ifá ò kì í báyọ̀ ṣe gbábọ́ọ̀tì náà ìṣẹ̀ṣe kì í ṣe ọ̀rọ̀ jáàjà ṣùgbọ́n nǹkan tí ó máa ṣe nǹkan tá a dẹ̀ fẹ́ ló máa ṣe so ibi tá a ti ṣe kíní òfin yẹn tó fi hàn bá tẹ́ wa lọ́rùn a gbé ìgbésẹ̀ láti ṣe ibi tó tẹ́ wa lọ́rùn nínú òfin yẹn ni so kìtẹ́ ṣe yẹn nìkan bó wá ṣe dáa tó òfin Nàìjíríà constitution Nàìjíríà ó ti fi ààyè gba wípé kí oníṣẹ̀ṣe kó gbèrú kí oní mùsùlùmí kó gbèrú kó ní Jésù kó gbèrú nítorí kó ní chapter 10 ó ní Nàìjíríà ò sí fún ẹ̀sìn kankan so tẹ́lẹ̀sì kan bá wá sọ pé òun lòun ní Nàìjíríà kí lèyìn máa sọ pé òun lòun ní Nàìjíríà ìrọ̀rùn ọ̀pá àwọn oníṣẹ̀ṣe náà àwa náà la ní Nàìjíríà ẹ jẹ́ káàánú bẹ̀rẹ̀ sí máa gba ká máa sọ bóde ká máa sọ takíjọ kì í ṣèjà ká ṣe òṣèlú pẹ̀lú àwọn kájọ ṣe
because orí èmi tí mi ń sọ̀rọ̀ yẹn náà tí ìgbà jẹ́ kí mo ṣèṣèlú ni a ní lóbi tọrọ débi tá a rí yìí so ṣùgbọ́n ẹ má jẹ́ ká filẹ̀ fún àwọn èèyàn pé kán máa ṣe káà náà ṣe tọ́ bá náwó kán náwó tọ́ bá náwó èyí tá à náwó ká ná ẹsẹ̀ because kì í ṣe gbogbo nǹkan lówó ẹsẹ̀ àti ẹnu náà lówó mo rántí gbà kan ní ìlú kan báyìí Venezuela ìgbà tí wọn ò lówó tó wọn ṣe ẹnu náà fi sọ fúnra wọn tó yẹ pé ṣẹ́rí tó bá sọ̀rọ̀ kan kílẹ̀ tó mọ́ gbogbo kọ́ńtì yẹn ló ti máa gbọ́ wọ́n gbà náà kọ́ ọ̀gbọ́dọ̀ lo rédíò wọ́n gbọ́dọ̀ lo tẹlifíṣàn wọ́n gbọ́dọ̀ lo ríkì kan wọ́n wá pè ní mouth to air kílẹ̀ tó mọ́ gbogbo ọ̀nà máa gbọ́ táyọ̀ adé ayé ní social media right tó yẹ pé kò sí nǹkan tẹ́lẹ̀ ṣe sí wọ́n máa gbọ́ káàkiri ni so ẹ̀kẹta gbogbo wa bàbá ti kọ́ ọmọ wa wọ́n gbọ́dọ̀ kàwé wọ́n á kàwé kọ́ kagbọ́ kọ́ ka ìmọ̀ kọ́ dẹ̀ ka òye kẹ́ jẹ́ kí a máa fi yangàn ká máa fi ṣẹ̀ṣe yangàn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí fi ṣẹ̀ṣe yangàn. èmi ni ọba aláìlúwà Dr. Medicine Professor Vocation Adédayọ̀ Olúṣínà Adékọ̀yà Eníṣèbà kínní Lẹ́gùṣẹ́ tí Òde-Olé Kingdom ní Òde-Olé City ọba mẹ́rọ̀ láti Orísun President General Worldwide Ìṣẹ̀ṣe Àgbáyé Community